tó assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kí gbogbo ọmọ òtù òjèrè pátápátá. Bẹ́ẹ̀ ni mo kí gbogbo àwa tí a nígbàgbọ́ wípé Ọlọ́run dá ewé àtegbò fún ìwúlò wa ni. Bẹ́ẹ̀ ni Ọlọ́run dá ewé àtegbò fún ìwúlò wa ni. Tí ìbá ṣe bẹ́ẹ̀, Ọlọ́run á wà ní àsìkò ẹ̀rùn báyìí àbí tí ó bá dínú oṣù kẹrin, ìkẹta, ìkẹrin, ìkarùn, ìkẹfà á ti wà nínú òjò, àbí tó bá tún di 2025 náà yóò tún rí bẹ́ẹ̀. Àsìkò ẹ̀rùn ó tún lọ, àsìkò òjò ó tún dé. 2026 àsìkò òjò ẹ̀rùn ó lọ, òjò ó dé. Ó túmọ̀ sí pé àwọn nǹkan yìí ní àwọn ewéko yìí tí wọ́n bá rí omi, wọ́n lè yè lọ títí. Ẹ rí pé ilẹ̀ ó gbẹ, bílẹ̀ ṣe gbẹ. Tó bá di àsìkò òjò nísìnyí, ẹ rí pé gbogbo ẹ̀ ó túmọ̀ sí pé Ọlọ́run gangan ó ṣe ẹ̀dá kínní fún wa, fún àwa ẹ̀dá, fún lílò wa ewé àti egbò. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n nǹkan kan ni pé má fi ṣèkà. Ntọ́lọ́run ò fẹ́ náà ni pé ká má fi kínní, ká má fi ṣèkà. Ọ̀nà tí kálukú ń gbà lò ó yàtọ̀ síra. N tó gùn tí ò ní òpin ni Yorùbá ń pè ní oògùn. Mo máa ń sọ, gbogbo anybody tí mo bá rí, tí mo bá kí pé ẹ kú ojúmọ́ tó sì dá mi lóhùn, wàláhì olóògùn ni. Ẹnikẹ́ni tí mo rí tí mo kí pé ẹ kú ojúmọ́ o tó sì dá mi lóhùn, lójú tèmi olóògùn ni. Torí kò sí bí wọ́n ṣe tú ilé wọn tí wọ́n ní bá ń bẹ̀. Bẹ́ẹ̀ ni, àfi tí ò bá rìn ní ìlànà ẹ̀. Mo ti wá ṣèkan kò gbè mí, ṣe mọ́. Tọ́kàn ẹ bá ti mọ́, oògùn ṣíṣe ó ní ṣísẹ̀ntẹ̀lé. Oògùn ṣíṣe ní ṣísẹ̀ntẹ̀lé o, yàtọ̀ sí àwọn nǹkan agbára. Ṣé rí ọ̀nà àti là, ọ̀nà àti jéèyàn, òun ló burú jù láti rìn. Ṣé àdúrà wa ò gbà ni? Kán tó bí wa, kán tó bí bàbá tó bí wa ni wọ́n ti ń ṣe àdúrà. Àdúrà ń gbà. Wọ́n ládùúrà ní ń gbà, agbára kọ́. Àdúrà ó ń gbà. Ọlọ́run ó gbàdúrà wa o. Èmi máa ń sọ kíní kan pé ẹyẹ ìfapá kan fò, ẹ kún fún sàárà ṣíṣe, ẹ kún fún ìgbìyànjú, ẹ sì kún fún àdúrà. Mẹ́tẹ̀ẹ̀ta ẹ jẹ́ ká máa kó pọ̀. N tí mo fẹ́ mẹ́nu bà lénìí ni pé èmi àti ẹnìkan ń sọ̀rọ̀ ní ọjọ́ mélòó sẹ́yìn tí pé bàbá kan lójú òun wọ́n dán kinní kan wò, pé ẹni yẹn ó gbé mọ́tò síwájú ọ̀dọ̀ wọn, ó fi mọ́tò tẹ nǹkan tí wọ́n gbìn, bó ṣe máa ń gbìn nǹkan sí iwájú ìta yẹn, ó wá fi mọ́tò, ó tún wá bí wọ́n á ń lo agídí. Nígbà tí wọ́n bá sọ, wọ́n kàn fọwọ́ kan mọ́tò yẹn báyìí ni wọ́n gbà báyìí. Mọ́tò bá kó lójú kan, mọ́tò bá ṣiṣẹ́ mọ́, mọ́tò tán wà débẹ̀. Wọ́n ṣe mẹkáníìkì wá, wọ́n ṣe wọ́n rí nǹkan tó ń ṣe. Nígbà tí bàbá yìí tó gbà padà ní mọ́tò tó ṣiṣẹ́, ló wá ń sọ pé ṣé irú nǹkan bẹ́ẹ̀ sì wà nílẹ̀ Yorùbá? Mo ní ń bẹ. Irú nǹkan bẹ́ẹ̀ ó sì wà. Bẹ́ẹ̀ ni, òrùka tí a lè fi ti nǹkan, kì í ṣàgádágodo ní ti nǹkan nìkan ní ti nǹkan o. Òrùka ń ti nǹkan. Òrùka gbẹ̀tú wà tó jẹ́ pé òrùka gbẹ̀tú tẹ́ kí wọ́n á tọ́ lábáyé. Ó wà. Ṣùgbọ́n eléyìí, òrùka tí a fi ń ti nǹkan, a lè fi ti ẹ́ńjìn. Bẹ́ẹ̀ ni, tẹ́ bá ti fọwọ́ kan báyìí, pam. Ẹ jẹ́ ká wá òrùka onírin tó máa ń le yẹn. Ẹ jẹ́ á wá ọ̀gà kékeré tí ìjú báyìí lọ yẹn. Ẹ jẹ́ á wá ọ̀pọ̀lọ́ tó pẹ́ bù. Ẹ má kì í ṣe náyàn o. Wọ́n ì fi náyàn o. Ṣé rí ọ̀pọ̀lọ́ tó ti gbó tó pẹ́ bù yìí, tó tóbi dáadáa? Ẹ jẹ́ ká wá ewé àlọ̀ọ̀fọ̀ àti
ewé àlùpàídà ká lọ méjèèjì papọ̀, ewé àlọ̀ọ̀fọ̀, ewé àlùpàídà, ẹ jẹ́ á lọ méjèèjì papọ̀. Ẹ jẹ́ á mú òrùka yìí ká fi sí ọrùn ọ̀gá yìí. Tá bá ti fi sí, ẹ jẹ́ á la ọ̀pọ̀lọ́ láyà, ká wá gbé ká kó àwọn nǹkan tí a lọ̀ méjèèjì tá lọ yẹn ká fi tẹ́lẹ̀ nú ọ̀pọ̀lọ́, ká wá gbé ọ̀gá kékeré yìí ká gbé sí òrùka ti wà ńbẹ̀. Tá a bá lè rán, ẹ jẹ́ á rán. Tá a bá wá lè rán, ààyè lọ̀gá yìí o, ọ̀gá yìí ò ní kú o, kò ní kú o. Tá a bá lè rán, ẹ jẹ́ á wé ní aṣọ, ká faṣọ wájì wé. Tá a bá ti faṣọ wájì wé kíní yìí tán, ẹ jẹ́ á lọ tọ́jú ẹ̀, ẹ jẹ́ á lọ tọ́jú ẹ̀. Tá a bá lọ tọ́jú ẹ̀ tán, tó bá di ọjọ́ kẹta, ẹ jẹ́ á lọ wú, ẹ jẹ́ á lọ wú ní ìjọ́ kẹta. Ṣé ẹ rí iṣu yẹn níbi tá iṣu tá lọ inú iṣu tá lọ bò mọ́, iṣu àti àwọn kíní á wá dì sínú aṣọ funfun, á ti yọ òrùka, á wá di àwọn nǹkan sínú aṣọ funfun tàbí ẹni aṣọ á dì, sẹ́wọ̀n pé yóò ṣe kúndí báyìí tá dì bí ìgbà tí èèyàn bá ta nǹkan kókó. Kíní aṣọ yìí ẹ jẹ́ kó wà lọ́wọ́ wa nínú ilé. Òrùka yìí pẹ̀lú ògo Ọlọ́run tẹ́ ẹ bá fi gbá ẹ́ńjìn, ẹni ẹ́ńjìn, kì í ṣe mọ́tò nìkan, tẹ́ ẹ bá fi gbá ẹni ẹ́ńjìn báyìí kò lè ṣiṣẹ́. Kán kíìkì ẹ̀ dọ̀la kò ní dáhùn, kán kíìkì ẹ̀ dọ̀la kò ní ṣiṣẹ́ mọ́. Ó dìgbà tẹ́ ẹ bá tó fún ní ẹ̀rọ rẹ̀, tí wọn ò bá ṣọ́ra wọn á tú ní pàtì. Wọ́n á tú ní pàtì. Kan wà tí mo witness ìgbà yẹn, caterpillar ni. Egun caterpillar yẹn sì wà ń bẹ̀ dọ̀la ọ̀sẹ̀. Ní àwọn irin jágbajàgba kíní caterpillar yẹn ó sì wà ń bẹ̀ di ọ̀la ọ̀sẹ̀ láti bí yóò ti tó 40 years ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Á ti tó 40 years. Nǹkan wà nílẹ̀ Yorùbá o. Ẹ ń bá ní òṣoògùn ńlẹ̀ ó tu òjìire. Òǹtàn ti kú, wọn àti ìgbésìn. Oògùn ń bẹ o, oògùn ń bẹ o. Ó kàn jẹ́ pé àwa èèyàn sìn yìí, àwa ọ̀dọ́ sìn ìdíwé tá a ṣe ń lò ó ń jẹ́ kí ẹ̀rù bà ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yẹn láti fi àṣírí sílẹ̀ fún wa. Ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ fẹnu yanjú, ìjà tí ò ju nǹkan bóyá kẹ́ ẹ gbára yín lẹ́sẹ̀ kẹ́ ẹ mójú kúrò. Oògùn ẹlòmíì ò kò bẹ̀sù ní bẹ̀sù bẹ ìgbà tí ó fi yọ oògùn jáde tí ó fi na òǹtàn. Kò ní bẹ̀sù bẹ ìgbà tí ó fi yọ oògùn jáde. Sẹ́ni tó lè fàdá jáde láti fi sáyàn, sóò ní ó lo oògùn burúkú lọ́wọ́ ni ò ní lò. Bó sì jẹ́nu irú oògùn bẹ́ẹ̀ ó sì pọ̀, ó wà káàkiri. Ọ̀nà tí àwọn míì tún gbà mọ́ ó yàtọ̀ sí eléyìí tèmi sọ yìí, torí mo tún mórí sí mi. So bó sì ṣe wà káàkiri nìyẹn. Ṣùgbọ́n ìwà wa tẹ̀m̀bẹ̀lẹ̀kun àwa ọ̀dọ́ ọ̀sìn yìí kò jẹ́ kí àwọn bàbá yẹn kan lè fi àṣírí tó dáa sílẹ̀ fún wa, torí wọ́n ti mọ̀ pé ìlòkulò ni wọ́n ó lò. Ìlòkulò a máa fi oppress ara wa ni, a máa fi sanra wa ń dì ní tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Òrùka tá a fi ń ti nǹkan ó sì wà ní ilẹ̀ Yorùbá dáadáa, ó wà káàkiri bí kálukú ṣe mọ̀ ń lọ sọ́tọ̀ọ̀tọ̀. 080 61 40 8254 090 72 79 33 48. Mo máa ń sọ ẹ má pè wá tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá a bá filẹ̀, ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn oníkọ́mẹ́ǹtì òfò kan wọ́n ní nígbà tó mọ̀ pé ò ní filẹ̀ kí ló mẹ́nu bàbá kí ló sọ fún. Bẹ́ẹ̀ ni, nítorí pé ìwà ọwọ́ wọn ò mọ̀ àti pé wọ́n mọ ohun tí wọ́n ń pè ní àṣírí. Tá a bá mọ wàhálà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yẹn ṣe kí wọ́n tó rí ọ̀pọ̀lọpọ̀ àṣírí gbà, a wò pé ẹlòmíì lọ ń sọ, ẹlòmíì ó ń bẹ́ ẹlòmíì lọ roko lóko tí ó lọ dúró tì lórí ọ̀sẹ̀ kan tí ó fi máa roko kó tó rí ojúlówó àṣírí kan gbà. Bẹ́ẹ̀ náà làwa tá ń káàkiri náà. Lẹ́yìn ìgbà tá a bá rí epo, tá a rágbá, tá a kóra sọ́nà pé ẹni báyìí à ń lọ ọ̀dọ̀ wọn, a tún máa wá pé ká tún báyọ̀ nú wọn pàdé. N tó lè múnú wọn dùn bí nǹkan kíní àárà pé ká sá lè rí nǹkan yẹn ká lè rí gbà. Bẹ́ẹ̀ lẹ́ni kó ti mọ kọ́mẹ́ǹtì tí ó ṣe lábẹ́ kíní. Ẹ̀yin tí ẹ jẹ́ ojúlẹ̀ mọ̀ nípa ewé àtegbò dáadáa, tẹ́ ẹ mọ iyì àṣírí ni mo fi sílẹ̀ fún. Ọlọ́run ò ní padà lẹ́yìn o.